adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lè jẹ́ kí kábíyèsí kí ìbẹ̀rẹ̀ ká ṣe ẹ̀ta mẹ́rin márùn títí ó fi dórí mẹ́wàá ọpẹ́ làlọ́dọ̀ Ọlọ́run kí tí gbogbo ẹ̀ lè bẹ̀rẹ̀ lórí gbédórí kábíyèsí a ṣe lúgbalúgbalúgba ọdún mẹ́wàá ó ṣe bẹ̀rẹ̀ láàkó ìṣe ìkọ̀kọ̀ a ṣe 20 ọdún a ṣe 30 ọdún àwọn àgbàlagbà ní agbe òun lómìlógún ọpẹ́ lómìlógba kábíyèsí a ṣe lúgbalúgba mo ṣí fìlà forí adé o. ìgbà ọdún kan ni tó bí èmi tí ó ṣàdúrà fún yín bí tó 52 years lọ́rùn òye báyìí àwọn náà máa jù bẹ́ẹ̀ lọ Olúwa wà pẹ̀lú wọn. mo kí kábíyèsí wa Onímèké of Imeke ọba OGABI fún ayẹyẹ ọdún mẹ́wàá tí wọ́n ń ṣe. Inú mi dùn láti wà mí báyìí láti bá wọn celebrate lágbára Ọlọ́run wọ́n á pẹ́ wọ́n á ṣe 30, 40, 50, 60 lágbára Ọlọ́run. Kábíyèsí jẹ́ ọba tí ó respect gbogbo ọba. Wọn kì í fojú kóyàn sẹ́gbẹ̀ẹ́ gbogbo bí tó bá ti ríyàn náà lọ́ máa yọ̀ mọ́yàn. Nítorí ẹ̀ lẹ́sẹ̀ rí àwọn ọba ọ̀pọ̀ ipò ń bíbá ẹ̀mí gígùn owó àti àlàáfíà tó máa fi máa lo ipò yìí Elédùmarè á ṣe fún wọn. Ó ṣe pàtàkì wípé kí ibi táláyọ̀ ti ń yọ̀ wọ́n bá yàn yọ̀ níbẹ̀. Àwọn ọba tó wà ń bí lẹ́nìí wọ́n bá Onímèké yọ̀ torí pé ó pé ọdún mẹ́wàá. So bọ́dẹ̀ ti ń ṣe ọdún mẹ́wàá á ṣe 20, á ṣe 30, á ṣe 40, á ṣe 50. Ó kí gbogbo àwọn lọ́balọ́ba tó wá látọ̀nà jíjìn láti Ẹ̀pẹ́ láti Kòròdú láti Ìbàdàn àti Republic of Benin. A dúpẹ́ lọ́wọ́ gbogbo kan wá wọ́n á délé láyọ̀ àti àlàáfíà. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Onímèké ó tún lé sí lórí ọmọ nínú àlàáfíà ẹ̀mí gígùn kí Ọlọ́run kó máa fún o gbogbo àwa alẹ́ ọba lè wá sí ìgbà ilé ní ká má rí kó òjijì o gbogbo káàtì bí ṣe ká ń bára wa ṣe yìí inú tèmi ń dùn torí gbogbo àwọn ọba ẹ̀rẹ̀ wa pèlè ní ọpẹ́ ní fọlọ́run kẹ́mi wa kó gun ká ṣẹ́gun ọ̀tá ilé ọ̀tá òde o. ọdún mẹ́wàá tó ṣe yìí kò ní wọ́mọ tì kò ní wọ́wọ́ tì wà láfíà tì àjọ máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ni àjọ ṣọ̀pọ̀ ọdún láyé ẹ̀yin nílẹ̀ Àwórì náà adúpẹ́ lọ́wọ́ yín. ọdún kò so láwọn mi tọrọ ká ló gba ọdún Onímèké ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ la aṣogójì ọdún lórí tẹ̀yìn gbogbo àwọn tó fẹ́ re ọ̀ká àjọ ṣogójì ọdún àwọn tó wá fẹ́ re tó tún fẹ́ re àjọ ṣàdọ̀tọ̀ ọdún ó ti rí wẹ́ o kò sẹ́yìn padà o. gbogbo nǹkan tó ń dùn wọn lọ́kàn nínú ọdún yìí Ọlọ́run á fi fún wọn wọn ò ní ṣubú dànù o òkè lọ́n ti ń lọ wọn ò ní wálẹ̀ o. mo bá bàbá wa Onímèké mo bá wọn yọ̀ fún ti ọdún mẹ́wàá tó ń ṣe lénìí. mo gbàdúrà fún wọn pé wọ́n á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá nínú àlàáfíà nínú ìdẹ̀ra ìlú Imeke kò ní bàjẹ́. wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n fa onílé àtàlejò mọ́ra mo dẹ̀ wá fi àsìkò yìí ń ṣàdúrà fún wọn wípé aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣọdúnmọ́sù ní ṣàwọ̀ aṣoṣùmọ́sù wọ́n ń ṣọdún mẹ́wàá lórí àléfà agbára Elédùmarè wọ́n á ṣe é nígbànígbà. So today we are here to celebrate him. I appreciate the number of years that God has protected him on the throne to lead us as a traditional father. And we pray that God in his infinite mercy will continue to give him good health and his reign will all be showered with long life in good health. Let us pray. dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba lẹ́wà ibi èdè pàápàá lórí bàbá wa Ajagun of Imeke Kingdom. mi dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé wa bí bẹ́ẹ̀ débi láyọ̀ sílẹ̀ padà láyọ̀ àtàláfíà búburú kan ń ṣẹlẹ̀ sí kojú iná wa o gbogbo a máa lọ rẹ a máa bọ̀ rẹ ìjọ lébi ń pọ̀ náà kojú iná wa ń rọ̀ náà Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa àjọṣe wa ń bàjẹ́ gbogbo ilé wa lẹ́wàá bá wa àjọyọ̀ lè nítorí omi àti Onímèké ìbejì náà máa pè wá nítorí àmẹ́jọ gbogbo àjọra wa Ọlọ́run àdẹ̀gbẹ́wọ́ ẹ̀ sókè gbogbo láṣẹ ìní ayọ̀rísí rere. In conclusion, as we all gather here today to celebrate the 10th coronation anniversary of our beloved King, His Royal Highness Ọba Dr. Abraham OLATUNJI ADEBOWALE OGABI JP, Oyikilu 1, Ajagun of Imeke Kingdom. I pray for journey mercies back to your various destinations, and we shall all alive to witness more of this occasion in many years to come. Thank you all, and God bless us all. From the chairman and all the executive members, Ekushe Tapo. I will make a recognition from the traditional ruler, the paramount ruler, Arole Gomode Olota of Awori, who doubled as the chairman Awori Obas in Ogun State as the royal father of today's program. Kabiyesi, His Royal Majesty Ọba Professor Adeyemi Abdelkabir Ọba Lanlẹ́gẹ́ Ọlọ́fin Àbẹ́sìn Lanlẹ́gẹ́ Ẹ̀kọ́ Àrólé Gọmọdé
ẹ bá ń ṣe kábíyèsí o kábíyèsí ọlọ́ta ẹ káàbọ̀ sáàrin wa ẹ̀mí yá gùn fún wa. On that note, one of our traditional rulers of today's program, who are the royal fathers of today, kábíyèsí aláyélúwà ọba Dr. Babatunde Ọláògúnlàjà JP Aládéṣọyìn, who double as the paramount ruler, okay, who double as paramount ruler of Odo Noforija of Epe Kingdom in Lagos State. Kábíyèsí ẹ káàbọ̀ sáàrin wa. Mo ṣì wà lẹ́kọ̀ọ́. I would like to recognize a royal father all the way from Lagos State. Kábíyèsí Aláyélúwà from the largest local government in the whole Federation of Nigeria. Kábíyèsí tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ wọn, Ọba Azeez Aṣíwájú Gbàdàbíù Àtẹ̀gbọ́dì first Oníkọ̀tún, Ọba Elder Josiah Àìná Ọlárẹ̀wájú Ilémobádé JP Ikúyàníkù Ògúnàwó Irúnmọlẹ̀ JP Ọlọ́tọ̀ of Ọ̀tọ̀ Àwórì. Kábíyèsí ẹ sáàrin wa ẹ ní bínú ẹ ṣe àjàmá agbámakófóònù yìí bá a ti ṣe ń mú lọ wẹ́rẹ́. Also bàbá mi kábíyèsí Aláyélúwà tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn, His Royal Majesty Ọba Elder Muhammadu Àṣàfà Oníjàníkì of Ìjàníkì Kingdom. Kábíyèsí o, long may live kábíyèsí. He is the oldest kábíyèsí in the whole federation, oldest kábíyèsí in Lagos State. Royal Majesty Ọba Dr. Ọládélé Friday Kòsọ́kọ́ JP FMHR Ògúndèyí ẹlẹ́ẹ̀kejì kábíyèsí ti ìlú Ìwòrò Àwórì ní tilé toko. Ìwòrò Àwórì ọmọ ọba Ajagun kú kalẹ̀ bàmí o. Àwọn ládéládé àwọn ọ̀tọ̀kùlú níjòyè wọ́n ń bẹ ńlẹ̀ yìí lónìí. Bí mo ti rí kábíyèsí Aláyélúwà ọba bàbá ọba bàmí àhọ́lú ìòví tó dé kábíyèsí zànà gbogbo ilẹ̀ kọ́gà zẹ̀bẹ̀ ní tilé toko. Mo kí kábíyèsí tó pẹ́ tó ètò ndé mmájọ kábíyèsí ẹ máa jáyé lọ kò ní séwu lẹ́gbẹ̀rún ẹ̀kan o. Kábíyèsí ọmọ gbọ̀ngàn ò tí ni wọ́n lẹ́ ń bá ti ní tirẹ̀. Kábíyèsí ẹ máa jáyé pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọba àláwòrán bí. Okay, on that note, a tún kí bàbá wa tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ wọn, kábíyèsí Aláyélúwà His Royal Majesty Ọba Oyèkàn Ìkósù Alápá gbogbo ìlú Àpá. Kábíyèsí kọ́lọ́n jẹ́ kẹ́mi yóò gùn fún Alápá, ẹ̀mí yá gùn fún wa o. Tábà ti rí Alápá máa rí Onímèké, wọ́n jọ máa wá sèkó wa lọ́hùn ni. Ẹ fẹ́ fún wa kábíyèsí o, long may you live láṣẹ Èdùmàrè. Kábíyèsí kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa o. All the way from Ọ̀rẹ́gùn live àti Ìkẹjà. Bí mo ṣe ń kí Ọlọ́rẹ̀gùn náà ni mò ń kí kábíyèsí Aláyélúwà tó jẹ́ pé tá a bá ti rọ́ Ọlọ́rẹ̀gùn la máa rí bá mi kábíyèsí Onígbòǹgbò tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ wọn, His Royal Majesty Ọba Adéyẹmí Àjàsá Àwùṣẹ gbogbo ìlú Onígbòǹgbò, the #1 landlord of the Federal Radio Corporation of Nigeria at the Center of Excellence. Ẹ káàbọ̀ ẹ kú ọ̀rọ̀ tó Onímèké fún ti ayẹyẹ ọdún 10 lórí àpèrè. Lọ́jọ́ kú eré oríṣiríṣi ọ̀bẹ la máa rí. Ó yà mí lẹ́nu pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn bá wa lẹ́kọ̀ọ́ oṣù karùn-ún ìlànìfásitì gbogbo wọn. Oṣù karùn-ún. Ọwọ́ kọmíṣánná láti máa béèrè. Oṣù karùn-ún. Ọba ìlú Èkó oṣù karùn-ún. Ọba Oníkọ̀tún oṣù karùn-ún. Oníṣàṣà oṣù karùn-ún. Ọba Onírù oṣù karùn-ún. Elégùṣì oṣù karùn-ún. Onímèké oṣù karùn-ún. Oṣolúure mo fi tọ̀tọ̀ dárúkọ wọn, the Honourable Commissioner for Local Government and Chieftaincy Affairs and Rural Development in Lagos State, Mr. Bọ́lájí Káyọ̀dé Robert Bíbíire. Long may you live, sir. Commissioner ẹ kú iṣẹ́ takuntakun. Commissioner ẹ kú iṣẹ́ ìlú. Commissioner ẹ kú àfọmọ ènìyàn ṣe, ẹ kú kó lè dáa. Látòrí Honourable Princess Olúwaṣe Owóyinka mo kí bàmí Dear Honourable, that is the host of the day. Dear Honourable Samson Fọlọ́runṣọ́ Ọlátúndé
Mami Sabola, Eka Abosile, the Executive Chairman, Olorunda LCDA, Badagry, Lagos State. That is the chief use. Kábíyèsí Eka Abosa. Gbogbo àwọn ọba aládé nílẹ̀ Badagry pátápátá akínyìn o. Akí bàbá wa, Honorable tiwa, Aṣíwájú tiwa, Honorable Olúṣẹ́gun Tẹ́lẹ̀ àti onílù dédé Executive Chairman, Badagry Local Government. Bóyá bàbá bí wọ́n lè ti ránṣẹ́ ojú olóṣèlú ta ló pè ẹ́. Gbogbo èèyàn alápapọ̀ la kí pé ẹ káàbọ̀ dáadáa. Mo kí aláàjì mi dáadáa. A businessman to the core. Alhaji Isa Owolabi Raymond. Tá a bá ń sọ nípa èèyàn tó di iléeṣẹ́ rédíò mú káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà yìí. Talk about President Brent. As I welcome to the podium, the Honorable Commissioner for Local Government, Chieftaincy Affairs and Rural Development, Commissioner for Local Government, Chieftaincy Affairs and Rural Development, Honorable Kayode Bolaji Robert Bibire, àwọn ni wọ́n ń bọ̀ wá sórí tábìlì yìí. Esteemed royal fathers and chiefs to celebrate the 10th coronation anniversary of a revered traditional ruler, a bridge builder, and a father to many, His Royal Majesty Oba Dr. Abraham OLATUNJI ADEBOWALE OGABI. Before I reflect on the remarkable achievements of the past 10 years, allow me to quickly acknowledge the rich historical and cultural templates of Imeke Awori. This is ancient Awori settlement, nestled in the Badagry division of Lagos State, has long been a stronghold of Yoruba heritage and pride. Known for its deep-rooted traditions, communal harmony, and agricultural economy, Imeke has stood as a symbol of resilience and unity for centuries. However, prior to the accession of His Royal Majesty in 2014, the community faced challenges common to many rural settlements, such as underdeveloped infrastructure, limited access to education and healthcare, and a need for stronger youth engagement and economic inclusion. Your Majesties, your reign over the past 10 years has been a beacon of peace, cultural rebirth, and grassroots development. You have upheld the rich heritage of the Awori people with wisdom and humility, fostering unity and promoting national values. You have partnered constructively with government institutions to drive progress in your domain. In just a decade, Oba Ogabi's reign has been nothing short of transformational. The Imeke Awori Kingdom, under your royal stewardship, has witnessed a renewed sense of identity, strengthened peace, and communal bonds. Commendable strides in educational advancement, youth empowerment, and skill acquisition, infrastructure development, cultural promotion, and economic empowerment. This achievement reflects a rooted in wisdom, humility, and a deep love for your people. You have proven that traditional leadership, when aligned with good governance, can be a powerful force for development. Let me assure you that the Lagos State government recognizes and values the critical role of our royal fathers, especially those like yourself, who have embraced innovation without losing touch with tradition. Traditional institutions remain vital partners in our collective pursuit of inclusive governance and sustainable development. As we celebrate these decades of your reign, I want to reaffirm the commitment of the Lagos State government to continue working with the traditional institutions in Imeke and across the state to build a safer, more prosperous, and more resilient communities. Let me also commend the people of Imeke Awori Kingdom for their loyalty, cultural pride,
and cooperation with Your Majesty, which have no doubt contributed to the successes of the past 10 years. I pray that your reign will continue to bring peace, progress, and prosperity to Imeke and to Lagos State at large. May the legacy you have built in these 10 years serve as a foundation for even greater achievement in the years to come. Congratulations once again on this milestone. Kábíyèsí, kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, káwọn olórí kan máa ṣiṣẹ́ bí kẹ́sàn bá jẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, kí àṣẹ pẹ́ lẹ́nu kọrin kése kọrin kése kọrin kése. I thank you all for listening. Ìgbéga ìpínlẹ̀ Èkó àjùmọ̀ṣe gbogbo wa ní. Gbogbo Ìjẹ̀bú pátápátá lápapọ̀ ọmọ ojú Ṣàgbọ́lá wọ́n ti wà nítòsí. Ẹ jẹ́ ká ṣe kọ́mọ́ kóbó nítorí àkókò. Kórì 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 o, kórì olówó, kórì ọlọ́mọ. Mo ṣe fẹ́ tó kọ́kọ́ roko ìlú Mèké o, mo ṣe fẹ́ tó kọ́kọ́ palẹ̀ ìlú Mèké o, mo ṣe bọ̀ Oyikilu Mèké o, mo ṣe bá ọlọ́ba lọ́ba o, mo ṣe bá olóyè lóyè o, mo ṣe bá yá lóde o, mo ṣe bá yèyé òkè o, ẹ̀yà máa wọ́ọ̀rì kí ti gbé o. Bí a bá lọ bí a dé pẹ̀lú àlàáfíà ara, bí a bá lọ bí a dé pẹ̀lú àlàáfíà ara, mọ́tò tí a bá máa wọ̀ kò ní forí sọ. Àwa bí lọ sóde kò lè kó lè wá o. Ìlú ọba jẹ́
wọ́n ṣe pẹ̀lú àwọn tó ní wọn sùúrù. Irú àwọn ẹ̀yà bàbá Ìjẹ̀ṣà wí. Nílé tí àwọn àti yóò jókòó. Ẹ̀yin bá àwọn tí wájú ẹ̀ wá rí pé wọ́n ìgbálẹ̀ ń lé dáadáa ẹ̀yin wọ́n gan bí. Ọ̀yá wa àwa mi lọ kì í ṣàwá ẹ ti ń dágbére jù látẹ̀kọ́ ẹ wá máa lọ ẹ ṣe. àìlẹ́lẹ́. ẹ ń lọ ẹ̀ẹ́dẹ̀ kó bí látẹ̀kan. ẹ ṣe ẹ bá yẹ wọn sí ẹgbẹ́ ẹ bá wa yẹ wọn sí kò yí sí. wọ́n ti yàlò ẹjẹ́ a máa lọ ẹgbẹ́. ká má bàa di àgbégbè ṣòfò. gbogbo àwa tá a fẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀bùn fún kábíyèsí ẹ wá máa ṣarajọ lọ́pọ̀. láti bẹ̀rẹ̀ sí ní ọ̀gbẹ́ni ayò ti hẹ́ǹdì sí nìkan gbogbo ẹni tẹ́ fẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀bùn fún kábíyèsí. ó ti yé tó a máa ṣe àkójọpọ̀ gbogbo ẹ̀. gentlemen, without waste much of our time ẹni tá à ń wí ti dé ìlú Fẹ́mi lóyè àlùbáríkà federal olórí ọmọ ọba ẹni tá a pète pèrè ká dọwọ́ ẹ̀ bolẹ̀. àwọn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá kó má fòmù pa wá lẹ́kún ìyá máa rí dùnú lóòrèkóòrè ìgbàkúgbà lórí ọmọ àmì o gbogbo abiyamọ ayé ẹni tọ́nà owó sáré ọmọ oúnjẹ títí lọ́jọ́ alẹ́ lọ́mọ wa máa jẹ́ nínú àlàáfíà nínú ọláńlá èèyàn tó ti bí kò níyàwó ẹni wojú ọlọ́run wọn bá kẹrẹ abímọ alálùbáàrí kan ọmọ àrí ìdùnnú. ìgbà yìí ti dára ọdún olúwa ti fẹ́. ìgbà yìí ti dára ọdún olúwa ti fẹ́. Agbọ́tọ̀rí gbọ́tọ́, èmi bá lámọ yàmọ bá lámọ jẹ́. Gbogbo ọmọ lọ àgbàlá yé. Afẹ́fẹ́ fẹ́, afẹ́fẹ́ àlàáfíà, àwàlé tí omi. Aláfẹ́fẹ́ aláàbíà etí inú. Ìlú Ìmèké lára araba ń bí. Ọlọ́ndá LCDA ní Lagos State. Àwọn bá kábíyèsí aláyélúwà. Ọba Dr. Abraham Ọlátúnjí Adéwálé Ọ̀gábí JP Oyikilu àkọ́kọ́ Ajagun ti ìlú Imeke Imeke Kingdom ní Badagry Aláìlúwà tó jẹ́ wọn ní first chairman alága ìjọba ìbílẹ̀ yìí kó tó bọ́ sórí ọba kábíyèsí ni Ọ̀gábí ọmọ Williams Ọ̀gábí ọmọ jẹ́gẹ́ tẹ̀sí mi
Aláìlúwà àbá yín dúpẹ́ ọdún mẹ́wàá lórí àlefa orí ọlá. Olórí ọmọ ọba ló kọ́ bá mi. Kábíyèsí kí n tó máa bá gbogbo eré sí síwájú. Ìbà mi àkọ́kọ́ lọ́wọ́ Aláìlúwà His Royal Majesty tójú òní paramount ruler gbogbo territory yìí. Àolú ìwé náà mẹ́nu tó yí àkọ́kọ́ OFR LLD DILLT ọba Akran ní Badagry ìbánimọ̀ṣe consenting authority paramount ruler gbogbo Badagry la papọ̀ òkì. Olórí ọmọ ọba ló kọ́ bá mi. Látàkì ilé ìjẹun kéwàá dídọ̀ tìbò. Ó tún dé olú ọmọ Èkó federation àìdè alára gbogbo ọmọ bí. Ó tọrọ gáfáyà lọ́wọ́ honorable commissioner. Local government and chieftaincy affairs pẹ̀lú rural development. Honorable Kayode Balaji Robert Bire lórúkọ gómìnà ìpínlẹ̀ Èkó Lagos State lápapọ̀ gómìnà Babájídé Olúṣọlá ọmọ Sanwó-Olú ẹkúwádìí olóòtú ọba ní dúpẹ́. Ó kọ́nà ọ̀rẹ́bùsẹ̀ sí láti National Assembly ṣẹ́sí ló represent gbogbo territory yìí. Ó kọ́nà ọ̀rẹ́bù Samson Fọlọ́nṣọ́ Ọlátúndé tójú òní current chairman Ọlọ́rundá LCDA òun ni chief host tó gba gbogbo wa lálejò síbí. Ó kọ́nà ọ̀rẹ́bù Bẹ́nu Joseph chairman Badagry West LCDA tó jẹ́ co-host. Ó kọ́nà ọ̀rẹ́bù Olúṣẹ́gun Tẹ̀lé Onílùdé chairman Badagry Central Local Government. Òun náà ó jẹ́ co-host. Mo ká Láàjì Fàtáì Adégbóyèga Mọ́ṣẹ́kún bí o. Aláṣẹ Farms Embassy and Suit tó jẹ́ lága ẹni. Òkì Princess Adéjọpẹ́ ọmọ tòrò ológo ọmọ láàká àgbà ọmọ lídà ó kí ẹ. Alága ìjọba ìbílẹ̀ ìsọlọ LCDA ọpẹ́ ọmọọtọ lọ́kọ̀ tẹ́rìtì ẹ̀ láwa yìí kéwàdí ọ̀jìnbẹ̀ òkò pẹ́ sílé òkò náà lè kú sọ́sù ọmọ Solomon òkò náà lè kú Princess Sẹ́sí Ògúngbè òkì ọ̀nàlẹ́bù Adéwálé pápá àmẹ́lá mi bí a lè máa ṣáà mi.
gbogbo yín ẹkú adúlù lókè ọba ní dúpẹ́. Àyìndé adé báyọ̀ àti súnmẹ́tì ilé ẹ̀sìn kẹ̀kẹ́ tẹ̀ mọ́ kí ẹ̀ Àyìndé o. Òwúrọ̀ kọ̀ọ̀kan Láṣadé. Ẹ̀mí aṣẹ́kù pẹ̀lú aṣọ́pọ̀ ọmọ rẹ̀. Àyìndé adé báyọ̀ àwọn alábá bí ìbejì méjì kíní kan ò ní ṣe eré à yóò má tó màmá tó. Ọmọ gbàrà ìṣòro ó kí ẹ àjọṣe ó níbẹ̀ darí kọ́pì gbé kútọ́kù. Àyìndé ọmọ pa mọ́lẹ̀ tó kọ̀ ló wọ sí ìbáyọ̀ Àyìndé. Ẹ̀mí aṣẹ́kù pẹ̀lú ọmọ Láṣadé. Adébáyọ̀ mi, Adébáyọ̀ mi. Àyìndé mo kí ẹ Adébáyọ̀ mi. Òun lọ sí tẹ̀tẹ̀ Adébáyọ̀ mi. Ọkọ̀ tí Bọ́lá sọ Adébí o Adébáyọ̀ mi. Àwọn Àyìndé wá sí ìwà lórí ọ̀gbìn. Onígbàrá lọ́dọ̀ Adébáyọ̀ mi. Ọmọ Olúbísí pápá Adébáyọ̀ mi. Ọmọ Pẹ̀lẹ́yò àjàṣẹ́ kúkú tọ́ọ̀tọ̀ Adébáyọ̀ mi. Gbẹ́gbẹ́ rí pọ́pì Adébáyọ̀ mi. Ọmọ ní paramọ́lẹ̀ Pẹ̀lẹ́yò ló ń tẹ́lẹ̀ Àyìndé sí kẹ̀kẹ́ Adébáyọ̀ mi. Ìjọ ìgbà ìjọ ìgbà sí kẹ̀kẹ́ Adébáyọ̀ mi. Ọkọ̀ Fọlá ṣàdé mi o Adébáyọ̀ mi. Ọmọ kàkàrà ń wé rí à Adébáyọ̀ mi. Mo kọ́ pé ọlọ́kọ̀ mi. Mo kọ́ pé ọlọ́kọ̀ mi. Ọpẹ́ gbogbo lélẹ́rí kí ẹ ọpẹ́ ọlọ́kọ̀ mi. Ọwọ́ púpọ̀ fẹ́ yán ọkọ̀ ọpẹ́ ọlọ́kọ̀ mi. Ọwọ́ púpọ̀ fẹ́ yán ọkọ̀ ọpẹ́ ọlọ́kọ̀ mi. Àyíkó mi ìbárí ọpẹ́ ọlọ́kọ̀ mi. Ọlọ́wà ní délé ọpẹ́ ilé lọ́wọ́ ẹ̀ ló wà ọpẹ́ ọlọ́kọ̀ mi. Alága gbogbo tí Lagos tẹ́lítì ọmọ ẹ̀ ló wà ọpẹ́ ọlọ́kọ̀ mi. Òjò ní sùn ẹ̀ ṣe ọpẹ́ ọlọ́kọ̀ mi. Ìyàpàdé kò lóye olórí ọmọ ní Ìjẹ̀bú. Ìyàpàdé kò lóye olórí ọmọ ní Ìjẹ̀bú. Olúwa yóò dùn. Ìyàn tó bá lọ́wọ́ ní ìyàwó rẹ̀ èèyàn. Ìyá ni ó jẹ́ ìlú wa láti jẹ owó ìyá. Bẹ́ẹ̀ni wà lẹ́ni ìrìn gbogbo lórí. Rẹ́ni bá fẹ́ ni, ṣe bóun là máa fẹ́. Ọba ọlọ́pàá ọdọ rámọ́túlà máwo lẹ̀ ọ̀la bàbá mi. Ọba Abdulkabiru ọba lẹ́lẹ́gẹ́ ọlọ́ta máa wọ̀. Ojú àròyé nǹkan pọnẹ
Ajagun fún mi òkì. Àkàṣọ ó fara balẹ̀ ó fara sílé kábíyèsí òkì inú. Orí bàbá gbójúlé ọba lẹ́gbẹ́dẹ́ èmi ní bàbá orí bàbá gbójúlé àdíyèsí ọlọ́pàá òde. Èmi ní bàbá orí bàbá gbójúlé mo lọ lọ́ka òde mi. Èmi ní bàbá orí bàbá gbójúlé. Kábíyèsí ọlọ́kà mi. Èmi ní bàbá orí bàbá gbójúlé. Lọ́sọ̀ ìwé mo ní bàbá orí bàbá gbójúlé. Aláìlúwà ọba lẹ́gẹ́. Èmi ní bàbá orí bàbá gbójúlé. Kábíyèsí ọlọ́kà òde. Èmi ní bàbá orí bàbá gbójúlé. Àwọn náà kò fún mi nílé ọlọ́pàá odò. Èmi ní bàbá orí bàbá gbójúlé. Ọba pòfẹ́sọ̀ ó gbèyè ọlápì inú ìwé kó gbọ́dọ̀ sórí àlẹ́ fà lórí ọ̀la ọlọ́pàá. Èèyàn tó bá tó ọlọ́pàá ọ̀pá àwọn ni onítọ̀ wọn ti àjẹwé ẹ̀mọ́ pàṣẹ. Kábíyèsí ọlọ́pàá lọ. Èmi ní bàbá orí bàbá gbójúlé. Bàbá ó bá sọ́kà mi rù ayé mi mọ̀ kí ẹ ọ̀gá láàrin ẹ̀jẹ̀ lọ́gbẹ́kẹ̀ kù ayé mi mọ̀ kí ẹ ọ̀gá láàrin ẹ̀jẹ̀ olórí ọba bá ló kí bàbá ẹ̀ ọ̀gá láàrin ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ pẹ̀lẹ́ kọ́ ìrẹsẹ̀ ayé yẹn ní pẹ́pẹ́pẹ́pẹ́ nígbà lọ òun yẹ o ọ̀gá láàrin ẹ̀jẹ̀ yóò bí fẹ́ẹ̀tì wọ́n yìí kábíyèsí tí ó gbà fún ọ tí ó pọ̀ ọ̀gá láàrin ẹ̀jẹ̀ àjọ ara bá ń bí òun tó bá wọn yà gbà kò ní tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ léwájú yọ òtún ara bá ń bí òun tó bá ládé ládé tó jẹ́ ní òkì ẹkú oríire ẹnìkú àìkúlójì kábíyèsí ọba ìbẹ̀kẹ̀ ní kí olókùn ọdún ìrètí ọdún mẹ́wàá lórí àdébà ṣe ní oṣù pàtó ọmọ ọdọ gbogbo ládé ládé tó pé ní ìkàlẹ̀ kí. Kábíyèsí ọmọ ládélé ògùn méjì oníwàrẹ̀ ti ìlú ìgboro àbọ̀ bá bí yìí ní ìní adékọ̀ ń bí wọ́n sì ní òṣèlú gbogbo ìlówó abidọ́kọ̀ wíkọ̀ sálẹ̀ aṣojú ààrẹ èkó bí Lagos region 3 àṣẹ pẹ́ wájú ẹkú wájú wúwo ti kò tí ì. Ọba sábì adé ńlá kan olùgbèjì tìlú gbèjì kìgbọ́n ọba ni àfíìsì orí omi ṣíkù olùgbàsàgbà ọba ilé ọmọ bá dé ilé ọmọ bá dé òye kọ́ni onílàdé
bàbá mi. Mo kí bàbá mi. Alẹ́ ìlú ẹ̀. Wọ́n bá mọ ọmọdún ní ẹ̀fọ́ lábí. Kábíyèsí àṣàbà. Aládùn. Oníjàmí kejì ìlú Jàmíkì. Ọkọ̀ pírọ́fẹ́sọ̀ òkì. Bàbá tèmi àyílé ní wàásù bàbá bí. Bàbá ẹkú wájú ètò òkì. Onídàtẹ̀ mi dúpẹ́. Ó dáká lẹ́gbẹ̀ẹ́ bàbá bí. Nǹkan bàbá bá tó lé. Ọlọ́gùn ògúnlájà. Alábẹ́sọ̀yìn. Rámọ̀ Fúlà. Òde ọ̀nà kó níjà mọ́ òkè ẹ̀ bá bí. Rokọba Saidi sẹ́gbọ̀dún Aláàtù àwọn olóòtúlò ọba dr oyèmọ adébọ̀bí ajẹ́sẹ̀ ọlọ́pàá-tìlú àtàkìgbọ̀ òkì ọgbàjọ sáré ọ̀sẹ̀ ọ̀yàwó iwájú ilé gbẹ̀bàdé àyíká ẹ̀kú yá kábíyèsí bàá mi ọlọ́pàá ti lù ọ̀tún Àwórì adìẹ pẹ́ lórí bàbá sì tẹ́ ẹsẹ̀ kí. mo kọ́ bàálẹ̀ ọ́fíìsì Bàdàgbì ìṣọ̀lá aṣíwájú. Oníkọ̀tún ti ìlú Ìkọ̀tún. Mo kí kábíyèsí. Àwọn ọlọ́jà wa. Àgàdàmì. Àgàmì tó níyàn. Mo kọ́ bọ̀ olùṣègùn ẹni ẹ̀ ní Àjàsà. Olùṣègùn ọgbọ́n onígbòǹgbò. Kábíyèsí. Agbọ̀bàjọ́ ọ̀rọ̀ ní àwùjẹ. Kábíyèsí ó kí ẹ̀ bá bí. Kọrin kése, àwùjọ tí wọ́n gbò, ṣé wá ní ọ̀sùn òkì. Kábíyọ̀sí, kábíyọ̀sí. Ọba ní ẹni, Àjàsà wíṣẹ́. Kábíyọ̀sí. Àwùjọ tí wọ́n gbò, Àjàsà mọ̀ bàbá. Kábíyọ̀sí. Adéẹni, Adépẹ́lẹ́ òwúrẹ́ o. Kábíyọ̀sí. Àṣà pẹ́lẹ́ gbogbo onígbèsè, àwíṣẹ́ oníbẹ̀rẹ̀, àfọ̀gbọ́wò, Adépẹ́lẹ́ òwúrẹ́ o. Kábíyọ̀sí. Bàbá mi yóò dá fún ọ tí ó pọ̀. Kábíyọ̀sí. Àkúwà ìdúró tí ó. Kábíyọ̀sí. Adéẹni mọ̀ kí ẹ. Kábíyọ̀sí. Mọ́tàṣù lẹ́gbọ̀nà mo kí ẹ bí ẹ o. Mo kí bàjá fún. Olówó mi súlẹ̀ lọ́wọ́ súlẹ̀ báyìí tó. Olówó súlẹ̀ báyìí tó. Afẹ́jà ẹja olówó súlẹ̀. Olówó súlẹ̀ báyìí tó.
ọ̀jẹ̀ ọkọ̀ bá sílé ọba tuntun. Ẹni a máa wọlé. Ọ̀nà rẹ̀ bú ẹni. Ọmọ onígbà ẹkùn tó kí abẹ́jà yẹn dá. Àwọn ọba tó rẹwà ẹ̀rí. Ẹ wojú àbíṣe. Ó ṣe tutù tí gbogbo ara ń gbọ́. Kábíyèsí. Ó jọba òun ni. Ó ń bọ́ba òun ní jẹ́. Àwùjọ ní gbogbo. Àṣà pẹ́ ẹlẹ́gùn wà ní. Olórí Ọ̀gábí máa wọlé mọ́ra bá tèmi tọpẹ́ olórí mọ̀ kí. Mo bàbá Adébọ̀ mọ̀ kí ẹ̀yà ọba. Olórí tèmi tọpẹ́. Aya kábíyèsí ní Ọ̀gábí. Ẹ̀yin aya ọba, ẹ máa wọlé ẹ máa rà bá. Àwọn ojú tó tutù aya ọba. Olórí tèmi tọ́pẹ́, ọmọ kábíyèsí ọwọ́ èmi láàdó. Aya kábíyèsí ọwọ́ èmi lẹ́gẹ̀ẹ́. Kábíyèsí ní Ọ̀gábí. Ẹjú máa wọlé ọ̀ràbá. Ọpẹ́ mi máa wọlé ọ̀ràbá. Olórí aláàbò máa wọlé ọ̀ràbá. Ẹ̀yin ayaba tó rẹwà òkì. Ọpẹ́ mi. Ẹkúwájú ló ti olórí tèmi tọpẹ́ ní Ọ̀gábí. Aya kábíyèsí ọwọ́ mi méje. Iye máa dùn àwọn àgbọn. Apẹ́jú ìṣọdún náà. Àṣẹ púpọ̀ lórí àlùfà nínú ọlọ́lá. Ayọ̀ ní mẹ̀kẹ́, ayọ̀ ní mẹ̀kẹ́. Èmi bá pẹ́ mọ̀ kí ẹ. Ayọ̀ ní mẹ̀kẹ́. Ó kàn án. Ó ti jọmọ ọba onílà. Ọlọ́mọ nílà dùn. Adéni méjì lọ́wọ́ èmi kọjọ́ ṣó. Adé ọwọ́ ẹ wádìí púpọ̀. Ọmọ nílà dùn. Ọmọ bá ní, ayọ̀ bá ní, ọba wádìí púpọ̀. Ọmọ nílà dùn. Tèmi tọ́pẹ́, fẹ́jú ní ìdíyà o. Ọmọ nílà dùn. Fẹ́jú. Fẹ́jú ní ìdíyà o. Ayaba nílé ké. Fẹ́jú, ayaba oṣù. Ayaba òfò ní ìgbèsè. Mábẹ́jú ní ipa òun kí ẹ. Ayọ̀bọ̀ ní ìgbèsè. Ọ̀pẹ ní kí ẹ o. Ayọ̀bọ̀ ní ìgbèsè. Àwọn ìyá mi ní ẹ. Kálukú ló ní kí ẹ lára. Níbi tó ní á òpèèyàn níṣẹ́ lómi. Ẹgbẹ́ mi ṣe ní gbogbo apáta ní bọ́lá. Àwọn ọmọ ẹbí tí lẹ́wọ̀n bá ní bọ̀lá o.
ilẹ̀ òpàkẹ́. Alùpùpù ní ti ìrọ̀lá. Ìdílé mi á òpè oníṣẹ́ lómi. Láyé níbi ṣe kí gbogbo wa pátá ní mọ́lá. Bámúbámú ẹni tí lè mọ bá ní bàrà ó ilẹ̀ òpàlẹ̀. Ẹjẹ́ kọ̀ọ̀mọ̀ oyè pé. Ẹjẹ́ kọ̀ọ̀mọ̀ oyè pé. Ẹjẹ́ kọ̀ọ̀mọ̀ oyè pé. Ẹjẹ́ kọ̀ọ̀mọ̀ oyè pé. Ẹjẹ́ sọ pé àyí o. Ẹjẹ́ sọ pé àyí o. Ayọ̀ ní tètè. Ayọ̀ ní tètè. Awori ìgbésẹ̀ àyàtì ìdáhùn òní president àdébù olórí adédájú mọ́ kí ẹ̀sùn ìdìbò nílá sísá tó ní ọmọ bọ́tà ọmọ àbílà dúró. Gbogbo ní ìwòsàn àbúrò àtúbọ̀ jẹ́ ìdí ìyàwó àgbà àyọ̀kà gbogbo. Gbẹ́jú àyàmá ẹ̀wòrán ẹ̀wòrán àbílà tó ti yẹ ẹ̀wòrán ẹ̀wòrán. Àbílà tó àbílà tó ẹ̀yà gbogbo ní ọ̀kìyàn àbílà tó. The president ADEBOWALE olórí adétọ́jú ayagọ́sù òfòrí ìgbésẹ̀ gáúsù kó bá kékeré agbóra ìzákèké ọba sílé. Olórí ọba ló ọba àgbàmí. Olórí alákòó ọlọ́ẹ̀mí ọ̀pẹ́ mi. Láti bí dájẹ́ ẹ̀rí kàkókò dúró nílé mọ́. Ó ti lọ́dọ̀ kó táwọn ọmọ. Ó dàgbẹ́ ewé ní sọ́kì ọmọ ní oṣù rẹ̀. Wàá jẹ́ títí dọ̀jọ́ alẹ́. Nínú àlàáfíà nínú ọ̀dá ńlá. Ọ̀pẹ́ mi alábò yọgbà fún ọtí ọ̀pọ̀. Ọ̀pẹ́ mi ìṣòro dájú kàwé láàtú. Ọ̀pẹ́ mi ìṣòro ọlọ́tẹ́jú kàwé láàtú. Ọ̀pẹ́ mi. Ọ̀pẹ́ mi agùnbáṣọ ọlọ́. Ọ̀pẹ́ mi. Ẹgbẹ́ ìwò àwọn méjì ló ń ṣọ̀rẹ́ ìkọ́jà
pẹ̀lú oníwàṣẹ̀ bí ló bá wà lẹ́sẹ̀. Orí adé ká jọjọ. Olórí ṣe ń bẹ ní. Ọ̀yẹ́ kábíyèsí ò ní láṣẹ. Ẹkú wa dùn ún ló ti mú kí yín. Ayé mi lẹ́sẹ̀ àbí apẹ́ lórí. Kò máa bá mi kọ́ bá yín gbàkúgbà. Kéwàá di ọ̀tún, máa bá mi tọ́jú ọba latest olóyè. Kábíyèsí yóò ní ìbáṣọ. Aláyélúwà kó bá mi kí. Ibi ilé ọ̀hún lé. Omi lọ́sẹ̀ àgbọ̀. Ṣé o gbẹ̀bí? Mo máa kí ẹ lórí.